àkọlé tí mo fi síta wípé bàbá mi ni Mudiru Markaz. Lẹ́ẹ̀kan sí, bàbá mi ni Mudiru Markaz. Mo tún repeat lẹ́ẹ̀kẹta wípé bàbá mi ni Mudiru Markaz. Lákọ̀ọ́kọ́ náà ká kọ́kọ́ kí àwọn tí wọ́n ṣẹ́kù nínú iṣẹ́ rí, àwọn sabiquna bil khairat, gbogbo àwọn àgbàlagbà ní gbogbo ìlú torí wọ́n bá lékè ọ láti ní káwọn àgbàlagbà gbé Islam dìde kí wọ́n máa gbèrò àkí wọn púpọ̀ tó fi mọ́ Ìbàdàn wa yìí, gbogbo ilé ńlá tí ń bẹ níbàdàn, gbogbo àwọn ilé ìpìlẹ̀ tó wà níbàdàn, tó fi mọ́ ilé ibi tí wọ́n ti bí mi, ilé ibi tọ́lọ́run ti kádàrá kí wọ́n bí mi, kí wọ́n tọ́ mi, ilé ìpìlẹ̀ ni tí ò ní controversy nínú. Olùwàkójọ kó bá ṣàlékún kí àwọn ẹni rí tí ń bẹ́ẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Olúwa wá bẹ̀ ọ́ nínú àánú rẹ̀ àti inú oríire rẹ̀. Bàbá wa Adam Abdullah Al-Ilori, olùwàkójọ kó bá ṣàlékún ìkẹ́ wọn, Ọlọ́run bá ṣàlékún ìyọ́nú wọn, Ọlọ́run bá ṣàlékún àdúró ti fún wọn lálkìyámà. Bàbá náà wá ayé, Olúwa ọba lékè wọn lákàdàrà kí wọ́n ráyé wá débi pé nígbà tí wọ́n bẹ láyé ọ̀rọ̀ ni wọ́n tún kò ń bẹ̀ tán, wọn kò lẹ́yìn tí ń sọ̀rọ̀ nítorí pé àwọn tí wọ́n ń ṣẹ́kù nínú ṣẹ́ẹ̀rì òun náà ni bàbá wa tí wọ́n jẹ́ Fadilati Sheikh Al-Alim Al-Allama Al-Sheikh Al-Fadil Adam Abdullahi Al-Ilori. Ọlọ́run kó jọ kó bá ṣàlékún ìkẹ́ àti àánú àti àforíjìn àtòríire tàlkìyàmà, ìdùnnú tàlkìyàmà, ayọ̀ tàlkìyàmà, àlàáfíà tàlkìyàmà, dáadáa tàlkìyàmà. Olúwa kó jọ kó bá wa kó gbogbo ẹ̀ fún wọn. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Mo wá fi ọlá wọn, mo fi ìkẹ́ wọn, mo fi bólúwọ́ bá lékè ọlá sí kádàrá sísẹ́kù bàbá, mo fi ń kí ẹni tí Olúwa kádàrá pé kí wọ́n máa rólé fún àwọn ẹni rí tó jẹ́ wípé àná ní máa sọ bóni ṣe máa rí fẹ́rú, òní náà ni ó ṣàlàyé bí ọ̀la ó ṣe rí fún ẹrú. Láàrin bẹ́ẹ̀ òun náà ni mo kí bàbá mi tí wọ́n represent àwọn ẹni rí, Al-Sheikh Al-Alim Al-Allama Al-Fadil Al-Sheikh Habibullah Adam Al-Ilori. Bàbá mo kí yín gan, mo kí yín púpọ̀. Àlékún àlàáfíà yóò máa jẹ́ tiyín, àlékún ìdùnnú Ọlọ́run bá òjò jẹ́ tiyín, àlékún ayọ̀ Ọlọ́run bá òjò jẹ́ tiyín, àlékún dáadáa Ọlọ́run bá lékè ọlá yóò bá wa fún yín pẹ̀lú ògo Ọlọ́run. àlékún mímọ́, àlékún àlùbáríkà àtayé, oríire àtayé, ìdùnnú àtayé, àlàáfíà àtayé, dáadáa àtayé, Ọlọ́run bá lékè ọlá yóò bá wa jogún ẹ̀ fún yín bàbá. Ànábì wa Muhammad, Ànábì wa Muhammad. Olúwa kó jọ kó wọlá pé fúnra ara rẹ̀ olómọ̀ọ́mọ̀ sí ní onímọ̀ tí ìmọ̀ náà lápọ́njá, ìmọ̀ yẹn ó lápọ́njá. Kò sí ẹnikẹ́ni nínú ayé lénìí tí ó lè kọyán yín tí ò ní fewé bò, ẹnìkan ò ní kọ àmàlà yín kọ́ mọ́ fewé bò. Kò sí kẹ́nikẹ́ni tó lè mọ̀ nínú ayé nínú ilẹ̀ Yorùbá. Ká wá kúrò nílẹ̀ Yorùbá, ká tún gbé extension yẹn, ká tún gbé kúrò nínú ilẹ̀ Yorùbá. Ọlọ́run bá lékè ọlá, òun ló fa àánú rẹ̀ kà ń yẹ, òun ló fi ìkẹ́ rẹ̀ kà ń yẹ. Gbogbo àwọn videos tó lọ́wọ́ bá lékè ọlá ní kékeré sọ, gbogbo ẹni gbogbo ń tẹ́ sọ pátá òun ni mo gbọ́ nítorí ọmọ ni mo jẹ́ sí ọmọ, torí pé ọmọ ò gbọ́dọ̀ ṣàgbéré fún bàbá ẹ̀ rárá. Ṣùgbọ́n nínú òfin àbí nínú ìṣesí ọmọnìyàn, gbogbo àwọn tí Ọlọ́run mú kàn fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kan, gbogbo ń tọ́lọ́ ń kádàrá pé kẹ́ ẹ máa wí, kẹ́ ẹ máa sọ, kò sí kanú ẹ̀ tá kì í tẹ̀lé táì sì lò. Ṣùgbọ́n kí ohun tó bá ti wà nínú Al-Qur'an, kò sí controversy nínú Al-Qur'an. Oríṣiríṣi àwọn tafasir, oníranran àwọn mufassirun tí wọ́n sọ̀rọ̀ nípa àkótó yẹn, ní tí kálukú make conclusion ṣe sí òun náà ni Ànábì Muhammad àti bàbá wa Abubakar. Inú mi sì dùn wípé kì í ṣe pé mo jẹ́ àfòmọ́, Olúwa bá lékè ọlá ò ṣe mí láfòmọ́. Bólúwa ṣe ṣe yín ní ẹni ìpìlẹ̀ tọ́lọ́ ní kẹ́ ẹ máa represent àwọn ẹni àlùbáríkà, òun ló ṣe mí náà bẹ́ẹ̀. Tí àjọṣe àwọn tó bí wa tó gún mọ́, tí àjọṣe wọn ní ìtumọ̀ tó wà fábit. Bàbá, mo mọ̀ pé nítorí pé àwọn àgbàlagbà wọ́n ní ọ̀tá ẹni máa bá ní wá ọ̀tá kọ́ta, mo mọ̀ pé ló fa àwọn ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n bàbá, ọmọ yín ni mí láti ọjọ́ tó pẹ́, ọmọ yín ni mí láti ọjọ́ tó pẹ́. Mo fẹ́ rán yín létí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láàrin èmi àti yín, tó ṣẹlẹ̀
láàrin èmi pẹ̀lú yín òun náà ní ọjọ́ kan tí à ń ṣe usbu sheikh nínú markaz ọwọ́ adìyẹ́wò nìsá ẹ invite mi ẹ invite Sayyida Khadija Batimoluwasi nílọrin èmi nìkan ni mo wá sí inú markaz èèyàn tí ń bẹ nínú markaz níjọ́ náà lọ́kùnrin àtobìnrin wọ́n súnmọ́ 7,000 wọ́n á súnmọ́ 7,000 people tí wọ́n bẹ ní inú markaz àti àwọn khiriji àti àwọn nakli gbogbo wọn pátá àti àwọn àlejò àwọn important personalities gbogbo wọn ti dúró dè mí ní inú markaz mo wá dé wọ́n ní ajẹ́kàfílẹ̀ pẹ́ díẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ program wọ́n á gbé microphone fún mi mo ti wá ṣe mọ̀kọ́dímà mo parí mọ̀kọ́dímà mo ń ṣe lecture lọ́wọ́ mo ṣe bẹ̀rẹ̀ lecture yẹn kò tí ì ju 15 minutes lọ bàbá ẹ kàn sọ̀kalẹ̀ látòkè ni ẹ ń bọ̀ alátòkè òkè náà ni ẹ ti gbà mí lálejò tẹ́lẹ̀ nínú ọ́fíìsì yín ń gbà wọ́n sọ pé kálájà kàfílà ọmọ bọ̀ wá program ti bẹ̀rẹ̀ ẹ pé kálájà ọmọ bọ̀ wá nítorí pa ti fẹ́ bẹ̀rẹ̀ program mo wá sọ̀kalẹ̀ ṣáájú yín mo ti wá ṣe mọ̀kọ́dímà mo parí mọ̀kọ́dímà tán mo ti bẹ̀rẹ̀ mo ti change ọ̀rọ̀ yẹn sí Yorùbá ẹ wá sọ̀kalẹ̀ wá ẹ wá gba microphone ẹ wá ní Sayyida bẹ́ẹ̀ ṣe pè mí jọ náà nù ẹ ní Sayyida Kafila ó yá tún microphone ìgbà mo gbádùn mọ̀kọ́dímà rẹ ó yá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bàbá lójú yín mo ṣẹ̀ wá bẹ̀rẹ̀ lecture mo ṣe wá fún mi ní dawrun nisa fil Islam n tẹ́ fún mi nìyẹn àwọn èèyàn tí wọ́n mú invitation wá bá mi nínú kaula yìí nínú school mi yìí wọ́n jẹ́ 5 àwọn 5 ó ní wọ́n kó bitoko dáwà àti gbogbo barnamij tẹ́ ṣe fún gbogbo ọ̀sẹ̀ kan àwọn 5 ni wọ́n kó wá fún mi mo dénú markaz níjọ́ náà pẹ̀lú mọ́tò 3 Land Cruiser V8 àti car 2 ẹ feel gbogbo tank ọkọ̀ mi ẹ gbé rice àpò 2 fún mi òróró epo ẹ sì fún mi ní 250,000 lẹ́yìn ìgbà tí mo parí lecture tán nínú markaz gbogbo àwọn tó ṣẹlẹ̀ níjọ́ náà gbogbo tó ṣẹlẹ̀ níjọ́ náà gbogbo ìpátá ló sojú yín àwọn ọkùnrin tí ń bẹ ní ìjókòó níjọ́ náà bàbá mi wọ́n pọ̀ ju àwọn obìnrin lọ tí mo deliver lecture tán tẹ́ parí tẹ́ gba microphone mo pass ye 3 message nígbà mo fẹ́ conclude lecture yẹn mo sọ ọ̀rọ̀ kan fáwọn nakli mo pass ọ̀rọ̀ kan fáwọn khiriji mo wá pass ọ̀rọ̀ kan fẹ́yìn náà gẹ́gẹ́ bí mudiru madrasa mudiru markaz inú yín dùn ẹ ṣàdúà fún mi ẹ ṣàlàyé fún mi ẹ jẹ́ kó yé gbogbo àwọn obìnrin pé ṣé ẹ ti rí kàfílà ṣé ẹ ti rí pati kàfílà wá kó àárín àwọn ọkùnrin mo ti ṣe wá sí yẹn ẹgbẹ́ yín ni mo jókòó sí bàbá mi Ọlọ́run jẹ́ kẹ́mi yín ogun